Obesere ṣe sọ fún àwọn fáǹsì pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má dájà lẹ̀ mọ́ láàrin òun àti àwọn olórin tó kù, kí wọ́n má gbèjà òun, tó fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe kán ṣáà fi wọ́n lẹ̀, pé kí wọ́n focus lórí àwọn olórin tó jẹ́ olólùfẹ́ wọn gangan. Bẹ́ẹ̀ náà ni Taye Currency náà jáde láti sọ tiẹ̀ o, ẹ̀yin èèyàn wa. Tó ní ẹ jọ̀ọ́ ẹ ṣé gan, gbogbo àwọn tó bá ti ń bú òun pé ẹ má wulẹ̀ bú wọn mọ́, ẹ má bá wọn jà mọ́, pé àwọn mọ sẹ̀ríà táwọn máa dá fún gbogbo àwọn tó bá ń bá wọn jà. Taye Currency ló fọ̀rọ̀ yẹn sílẹ̀. Ẹ wo ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀. Taye Currency ló fọ̀rọ̀ yìí sílẹ̀. Mo rò pé gbogbo ọ̀rọ̀ yìí náà ó dá lórí pé kí àlàáfíà lè jọba. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ẹ rí i pé Obesere náà ti ṣe tiẹ̀. Tẹ́ bá wo àwọn fọ́nrán wa sẹ́yìn, ẹ rí ibi tí Obesere náà ti sọ pé ẹ wo ìjàlẹ̀ kan fi gbogbo kìíní ìdálẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ́pọ́ọ̀tì wa, ẹ má ti torí pé sọ́pọ́ọ̀tì wa ẹ̀ ń bú olórin míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fúnra yín, kẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹni tó sọ. Taye Currency ló fọ̀rọ̀ yìí lẹ̀ pé ẹ ṣé o, ẹ ṣé gan o, ẹ kú àdúrótì o, ẹ ṣé o, ẹ má bá wa bú àwọn olórin tó kù bọ́n, bọ́ bá ṣẹ̀ wá àmọ́ sẹ̀ríà tá máa dá fún wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu Taye Currency. Ẹ jẹ́ gbọ́ ohun tó sọ. Ẹ má sàmì lélẹ́rẹ́ mọ́, ẹ tó bá mú mi ẹ máa wọ̀ ọ́, àmọ́ sẹ̀ríà tá máa dá fún ọ. Ẹ jọ ẹ̀yin tẹ́ ń bá mi bú yàn, ọmọ ṣẹ́ni ilẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń bú mi rẹ̀ sí mo yẹ ṣe mọ́ ni, ṣùgbọ́n kò sí ẹ̀mọ́ nínú Fuji. Kò sí ẹ̀mọ́ gbogbo ní Fuji ìyá ti gbéra. Wọ́n pẹ̀ sẹ́kọ̀ọ́ ní gbogbo àdúgbò mẹ́fà méje lọ. Ọmọ kíláàsì ìyá ti gbéra pé ó máa jẹ yan pàṣẹ o, kó jẹ yan Òṣùpá Saheed, kó jẹ yan ọ̀rọ̀ Currency rẹ̀ máa ma sọ. Àwọn ọ̀gbìn yìí ẹ ti ṣe ní ìyọmọ ìṣòrí bẹ̀ yẹ ṣe mo ní máa tó ẹ kó àpẹẹrẹ mi láì lórí tí ó bá ṣe àyè ìsìnkú ìyọmọ ìṣẹ́ bínú. Ìgbà pọ́jú tẹ̀rí ìyẹn là ń mọ̀ rẹ́ ó Taye Currency. Ẹ ṣe púpọ̀ ìbò ẹgbẹ́ ìjọba sí wa. Ẹ ṣe jáde gbogbo ẹ̀yin tó jí bọ́ọ̀sì ẹ̀yin blọ́gà. Ìwọ̀n tó bá jẹ́ pàdé Taye. Àgbẹ̀yìn ẹ ṣe ẹkù àdúrótì ni ẹ ṣe wò níbẹ̀. Ẹ jẹ́ ìjábọ̀ ìsìnkú yẹn tó tán. Lẹ́yìn bàbá bú mi ti máa dá. Gbogbo ẹ ṣe é ṣe mo dúpẹ́ lọ́wọ́. Ẹ má sàmì lélẹ́rẹ́ mọ́, ẹ tó bá mú mi ẹ máa wọ̀ ọ́, àmọ́ sẹ̀ríà tá máa dá fún ọ. Ẹ jọ ẹ̀yin tẹ́ ń bá mi bú yàn, ọmọ ṣẹ́ni ilẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń bú mi rẹ̀ sí mo yẹ ṣe mọ́ ni, ṣùgbọ́n kò sí ẹ̀mọ́ nínú Fuji. Kò sí ẹ̀mọ́ gbogbo ní Fuji ìyá ti gbéra. Wọ́n pẹ̀ sẹ́kọ̀ọ́ ní gbogbo àdúgbò mẹ́fà méje lọ. Ọmọ kíláàsì ìyá ti gbéra pé ó máa jẹ yan pàṣẹ o, kó jẹ yan Òṣùpá Saheed, kó jẹ yan ọ̀rọ̀ Currency rẹ̀ máa ma sọ. Àwọn ọ̀gbìn yìí ẹ ti ṣe ní ìyọmọ ìṣòrí bẹ̀ yẹ ṣe mo ní máa tó ẹ kó àpẹẹrẹ mi láì lórí tí ó bá ṣe àyè ìsìnkú ìyọmọ ìṣẹ́ bínú. Ìgbà pọ́jú tẹ̀rí ìyẹn là ń mọ̀ rẹ́ ó Taye Currency. Ẹ ṣe púpọ̀ ìbò ẹgbẹ́ ìjọba sí wa. Ẹ ṣe jáde gbogbo ẹ̀yin tó jí bọ́ọ̀sì ẹ̀yin blọ́gà. Ìwọ̀n tó bá jẹ́ pàdé Taye. Àgbẹ̀yìn ẹ ṣe ẹkù àdúrótì ni ẹ ṣe wò níbẹ̀. Ẹ jẹ́ ìjábọ̀ ìsìnkú yẹn tó tán. Lẹ́yìn bàbá bú mi ti máa dá. Gbogbo ẹ ṣe é ṣe mo dúpẹ́ lọ́wọ́. Òun nìyẹn o, ẹ̀yin èèyàn wa, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí, kí lẹ rí sí ọ̀rọ̀ tí Taye Currency sọ. Ṣé ẹ rò wípé ètò dá náà ló ti sọ yẹn, ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn? Kódà ó fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn bloggers pé ẹ̀yin bloggers ẹ ṣé o, gbogbo yín pátápátá tẹ́ fẹ́ràn òun, pé ẹ̀yin náà lẹ jẹ́ kóun jábọ́. Àwọn blogger àwọn oríṣiríṣi àwọn èèyàn wọn tí ò jẹ́ ń ṣe blogger kan tó yẹ pé àwọn èèyàn ti ń gbọ́ wọn blogger nítorí pé ojoojúmọ́ náà ni wọ́n ń jáde láti máa láwọn ń gbèjà
Taye currency. Ṣé ọ̀rọ̀ yìí wá kan àwọn tó dàbí promoter àbí PR fún Taye currency tó jẹ́ pé àwọn náà máa ń sábà jáde tako àwọn tó kù àbí kò kàn wọ́n? Àwọn wo gangan lọ̀rọ̀ yìí kan? Kí lẹ rí sí ẹ dá sí? Drop comment here. Remember to like, share, and follow us. Thanks for watching. Now, fún ìpolówó ọjà fún WhatsApp number page.